ó ti dójú ẹ o ẹ máa wò ó 1 2 3 òun lẹ̀ wò kúkúkú yìí o má yí lọ o ìkan ti yí lọ sísàlẹ̀ ń lọ́hùn o ṣé ń wò ó. Jerry, 1 2 3 4 5 13,500 13,500 òun rèé owó wọn fi fẹ́ yẹ̀yẹ́ mi gan lọlé ọkọ̀ ètò yìí 13,500 èló ní jálẹ̀ ìyá oníṣu èrè ẹ̀yìn ní ká sọ iye tó jẹ́ mìíràn máa tẹ́ tí máa mo mọ̀ pé kò sẹ́ni tó máa kówó fún tí ò ní gbà àlẹ́ èló ní jálẹ̀ èló ní jálẹ̀ ooo ẹ má máa hùwà bí àwọn ará òkè ọ̀hún jáde àwọn ẹ̀yin Fúlàní ló máa béèrè lọ́wọ́ ẹ pé how much you wan pay èmi béèrè pé èló ni jálẹ̀ lẹ máa sọ iye tó jẹ́ jálẹ̀ bí mo lè rà bí mi ò lè rà nǹkan ti ṣe wá lórílẹ̀‐èdè yìí o torí tó fi fẹ́ sọ Yorùbá dé aránìkiri rèé ṣẹ́rí òun rèé iṣẹ́ tí gbogbo ẹ̀ ń lẹ̀ òun rèé ilé jẹ́ márùn-ún 13,500 èló lẹ pé jálẹ̀ ooo oní 12,500 dà kí n kò ní 12,500 ṣé tí n bá délé ṣe wọ̀n nínà mi mọ́mí máa bá mi wí máa bá mi wí 12,500. We are in big mess. Iṣu bọ́lẹ̀ lẹ́yìn. Iṣu Àbújá. Iṣu Yorùbá ńkọ́. Iṣu Yorùbá ò tí jáde. Ṣé 25,000 iṣu? Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ó lágbára o. Agbára mi ò ká ibo kí n ti fẹ́ ra ẹ jẹ́ ká lọ máa mú gàrí gbàgbọ́ bọ́ we are in big mess ọmọ Yorùbá òun lẹ tún rí yẹ o tuntun nìyẹn àwọn iṣu kókòkó márùn-ún náà pè ní 13,500 ó ní kí n san 12,500 jálẹ̀ ó yọ 1,000 kúrò nílẹ̀. Nígbà tí mo béèrè lọ́wọ́ pé iṣu bo ni tó ní iṣu Àbújá tí àwa fúnra wa lè ṣe ohun tí a lè ṣe àwọn bàbá wa àgbẹ̀ ni wọ́n ẹ má bínú tẹ́ bá ń gbòòrò àwọn ọkọ̀ ẹgbẹ́ express mo wà àwọn bàbá wa àgbẹ̀ ni wọ́n ohun tó ṣe tó jẹ tó fi bí àwa nìyẹn iṣẹ́ àgbẹ̀ torí kí ohun gbogbo ẹ̀ bá lè dọ̀ wọ́n kí àtijẹ àtimú bá lè nira fún ọmọ Yorùbá làwọn ará bíbá fi da Boko Haram àti Miyetti Allah síta pé nígbà tán bá lé wa kó lóko tán tí àwọn ènìyàn wa ò rí orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ oko kí àtijẹ àtimú bá wá nira fọmọ Yorùbá kò sẹ́ni tó máa kọ́ wa nígbà tá a máa sọ̀rẹ́ńdà fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá ní pé ibi yìí pa ní kọ̀rọ̀ mi ó wọ̀ ẹni bá dẹ̀ fún ni lóúnjẹ òun lọ̀gá ẹni fún yín lóúnjẹ láàárọ̀ tó fún yín lọ́sàn-án tó tún fi talẹ́ le tó bá ní kẹ́ ẹ lọ gbá etí sójà ẹ̀ gbà torí ẹni tó ń fún ni lóúnjẹ òun lolúwa ẹni kejì lẹ́yìn Ọlọ́run olótùkàn oúnjẹ dẹ̀rẹ̀ lọ̀rẹ́ àwọ̀ bí ìlú kan tó wà lẹ́kìtì wa ń bíbá yìí àwọ̀ Èkìtì àní àwọ̀ olọ́rẹ́ mi bí tó jẹ oúnjẹ lọ oúnjẹ lọ̀rẹ́ àwọ̀
Yorùbá ẹja ronú jinlẹ̀. Àwọn tó mú wa lọ́wọ́ dání wọ́n mọ ohun tó ń ṣe. Àwọn tó ń gba ẹ̀tọ́ Yorùbá lọ́wọ́ Yorùbá wọ́n mọ ohun tó ń ṣe. Mọ́ fòkò mi dọ́nà àwọn bàbá wa ní pé ọjọ́ kan lèèyàn máa ń kọ́. Tí wọ́n yé wọn òkú àkàlàmọ́gbó ní o. Yorùbá, this is time for us to wake up. Iṣu tí àwa fúnra wa lè ṣe fún ara wa nìyẹn o. Àgbẹ̀ ò lè lọ sóko. Onípákí ò lè gbé pákí. Bẹ́ẹ̀ ni wọ́n dá àwọn Boko Haram sóko títí wa, Miyetti Allah sóko títí wa. Àwọn dẹ̀ ń gbin iṣu lọ́dọ̀ wọn lọ́hùn. Tán bá kó dọ́dọ̀ wa mébẹ̀ àádọ́ wọn gógó. Ní Plateau, a bag of tomato 4,500. Eléyìí tó wọ́n jù ní a bag of tomato lọ́dọ̀ wọn lọ́hùn ní 7,000. Gbàrà tó bá ti dé ilẹ̀ Yorùbá, èyí tó lẹ́sì jù ní 25,000 naira. Níbo là ń lọ? Ẹ̀já abira wa léèrè. Tá bá ń ba lọ báyìí tó wọ́n máa tọ́dún márùn-ún síbi tá a wà yìí, bó o láyé Yorùbá ó ṣe rí nígbà tán lé gbogbo wa kò lóko, tán lé wa kò lóko, ọ̀nà wo la fẹ́ gbégbà? Yorùbá ẹ jẹ́ ají. Bí mo ṣe ń sọ, tí àwọn bàbá wa àtàwọn ìyá wa ń sọ, àwọn tó jọmọdé lára wa náà ń sọ, gbogbo wa là ń pariwo ọ̀nà àbáyọ kan sínú ìgbèkùn, ọ̀nà àbáyọ kan sínú páńpẹ́ tí àwọn ará bíbà yìí ń ṣètò fún ìran Yorùbá ni pé kí Yorùbá ó dá dúró, kí Yorùbá ó ní orílẹ̀-èdè títí wọn bí a ṣe ní tẹ́lẹ̀ kó tó di 1914, kí ọwọ́ pálábá tó ségi. Ọ̀nà àbáyọ kankan tá a ní nìyẹn o. Ohun tó lè ràn wá lọ́wọ́, tó lè mú wa kó nínú ìgbé ayé òṣì, kó nínú ìgbé ayé ìyà. 13,500 yẹ tẹ́lẹ̀ ní ìgbà kan rí. Owó tẹ́ bá fi 13,000 iṣu tẹ́ bá fi 30,000 naira rà, wọ́n á rò pé bí a fẹ́ sí ọmọ lọ lé ọkọ ni. Yorùbá wake up. Yorùbá wake up àti kẹran mérò. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wake up. Ọ̀rọ̀ tí bàbá mi yẹn sọ fún mi ló tún mú mi gbéra lọ sí ọ̀dọ̀ ẹni tó ń ta iṣu, pé àwọn tó ń há ilẹ̀ Yorùbá mọ́ gágá tó ń dúró sí bọ́dà wa. Tẹ́ ẹ bá lọ sí bọ́dà, kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Àwọn ọmọ Ìdíròkò àtowódé tí ń bá parọ́ ẹ máa já mi. From Owódé to Ìdíròkò, àwọn ibùsọ̀ àwọn immigration ni, custom officer ni, police ni, civil defence ni tẹ́ máa bá lọ́nà á lé ní 60. Lórí kíni pé kọ́mọ Yorùbá má bàa rí ààyè gbóúnjẹ wọlé. Lórí kíni kí ọmọ Yorùbá má bàa ráyè gbégbé ayé ìgbádùn. Lórí kíni kí ọmọ Yorùbá bá lè wà nínú ìṣòro. Lórí kíni kí ohun gbogbo bá lè le kókókókó nínú ilẹ̀ Yorùbá. Ọmọ ṣé o ti yó? Kò sí mọ́. Ọmọ ṣé o ti jẹun lókù? Níjọ́ wo la fẹ́ bá eléyìí dà? Ẹ má gbàgbé o, ẹ má gbàgbé ọmọ Yorùbá. Ká rán àwọn olórí wa létí. Ká rán àwọn gan mọ̀ pé nǹkan ò lọ déédéé. Tó bá jẹ́ ti ìbẹ̀rù ní kán mú ti ìbẹ̀rù kúrò. Ọmọ Yorùbá tó bá jẹ́ tójó ní kán mú tójó kúrò. Mi ò lè wá kú. Òwe àwọn bàbá wa ni wọ́n ní kò ní joyè ilé bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni Buhari sọ wípé a lè há wọn mọ́ bẹ́ẹ̀ yẹ. We cannot neglect them. That is why tí Buhari fi ṣe train láti Nàìjíríà tó Niger Republic, kí wọ́n bá lè máa rí oúnjẹ kó wọlé kó jáde, ní Buhari ṣe
express from Katsina State to Niger. Tẹ́ bá gbọ́ fídíò yẹn dáadáa ẹ lọ wo lórí YouTube kẹ́ wo lórí Facebook àwọn èèyàn wọ́n ti ń send ẹ̀ káàkiri pé àwọn ò fẹ́ kán máa gba true Benin Republic wọ Nàìjíríà mọ́ ìyẹn ni pé true Benin Republic tó ń gbà yẹ ó ti jìnnà jù ó rọ ó dàbí ẹni tó ń lọ sí Èkó láti Ìbàdàn ni tó lọ gba ọ̀nà tó rọ pé àwọn ò fẹ́ rú jọ́nì bẹ́yẹn so kúkú máa wá direct from Niger to Kaduna, from Niger to Sokoto, from Niger to Katsina kó wá direct wọ́n á lè máa kó jẹ wọlé ẹjẹ́ wá bíra wa léèrè custom mélòó lẹ́rí yẹ́sẹ̀lẹ̀ gbúrò ẹ má bínú ẹ gbúrò Ọmọlúkà mẹjọ Ọmọlúkà ó wà involve of accident ní ọ̀nà Abẹ́òkúta ń tà ń sọ náà nìyẹn ìgbà táwa náà ń lọ orí ló kó wa yọ mọ́tò Ọmọlúkà ní accident ní èní tó dẹ̀ ní agbára díẹ̀ ẹjọ́ ẹ bá mi pé mọ́tò yẹ Ọlọ́run ló yọ Ọmọlúkà nú ẹ̀ ṣe gbọ́ mi Aláàjì Fọlọ́runṣọ́ Ìyàndá ẹjọ́ ẹ bá mi pé Ọmọlúkà he was involved in accident ní ọ̀nà pápá sí Abẹ́òkúta ó dẹ̀ ń lọ sí Kútọ́nù ní lára iṣẹ́ tí ẹ gbélé wa lọ́wọ́ làwa ń ṣe gbà táwa náà ń lọ àwa náà rọ́ sí kòtò àwa ní orí ọ̀fẹ́ pé àsọ́bà tíwájú tọ̀dọ̀ wa ló bend ṣe gbọ́ mi bí a ṣe ń forí ìlà kiri nìyẹn kí ìran Yorùbá kó bá lè survive ẹ bá mi pè Ọmọlúkà àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ó ṣe express and train railway gbogbo yín lẹ rí from that country called Nigeria to Niger Republic káwọn lè máa lórí ọ̀fẹ́ àti kó oúnjẹ wọlé káwọn lè máa lórí ọ̀fẹ́ àti wá máa tajà ní Nàìjíríà eléyìí tó ṣe bá ń bari ẹ̀ káwọn tún lè lórí ọ̀fẹ́ àti máa kó Boko Haram wọ ọ̀dọ̀ wa láti máa ṣe ọmọ Yorùbá lọ́ṣẹ́ orí ọ̀fẹ́ tí wọ́n ní nìyẹn náà fi ń wọ ọ̀dọ̀ wa táwa fi ń wò dà pé kí làwọn ará bíbà yìí wá ń ṣe nọ́ọ̀nù pé wọ́n fẹ́ sọ Nàìjíríà gbogbo ilẹ̀ Yorùbá kí àwọn Fúlàní bá lè pọ̀ to be able to dominate all àbí bẹ́ẹ̀ kọ́ ẹja wa bira wa léèrè security mélòó ló wà ní ọ̀nà tí Buhari ṣe láti Nàìjíríà tó Niger tán dá àwọn Fúlàní lọ́wọ́ dúró tán yẹ àpò wọn wò tán yẹ mọ́tò wọn wò bóyá wọ́n kẹ́rù òfin ni bóyá wọ́n kẹ́rù òfin ni okay you don't want foreign rice in Nigeria àwọn Fúlàní dẹ̀ ń kó wọlé ẹ̀ wò wọ́n ọmọ Yorùbá tí ò kó foreign rice wọlé lẹ̀ ń lé mú lápá kiri ẹja bira wa léèrè wò pé security mélòó ló wà ní ọ̀nà tí Buhari ṣe tó líìkì mọ́ Niger Republic Yorùbá ẹja ronú o ẹja ronú kó tó pẹ́ jù ẹja ronú kan tó sọ wá di elébi kalẹ̀ lóòótọ́ ibi tí ń pa wá ẹ ṣàjà ronú bí a ta bá tètè ronú bí a tètè jíǹde bí a ta bá jíǹde tá a mọ̀ pé lóòótọ́ lódodo the only solution to our problem ni pé ká ní orílẹ̀-èdè wa bí a ta bá tètè ronú táwọn kan bá ń parọ́ fún wa wípé ẹ má dá wọn lóhùn wọn fẹ́ dá wàhálà alẹ́ ni a lè sọ fún wọn pé irọ́ lẹ̀ ń pa àwọn yẹn ganan fẹ́ gbà wá lọ́wọ́ ìgbèkùn ìwòyí last year or year before làwọn kan sọ wípé ẹ má dá àwọn tó wà nílùú òyìnbó lóhùn wọ́n fẹ́ wá dógúnlẹ̀ ní Nàìjíríà ni wọ́n fẹ́ wá dógúnlẹ̀ nílẹ̀ Yorùbá ni ẹ fẹ́ wá dógúnlẹ̀ ní ẹgbọ́n sí àwọn ló dógúnlẹ̀ báyìí àbí àwọn tí ń parọ́ fún wa ó ní mo fi sọ pé nígbà tí ọ̀fọ́nù kan amukumẹ́kọ tó dé London tó gbàgbé ilé tó sọ wípé àwọn ọba kan nílẹ̀ Yorùbá fẹ́ dógúnlẹ̀ wọ́n fẹ́ kẹ̀yìn wọn sí ìjọba ìyẹn David Hamilton àwọn tó lórí ọ̀fẹ́ àti travel out tán gbàgbé ilé ni ẹ gbọ́ ṣé àwọn ọba yẹn fẹ́ dógúnlẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àjọrò kájọ ṣe
the only solution we have is to have our own country. Tá a bá lórílẹ̀‐èdè wa bí a ṣe máa fi ìjọba yin ìjọba rèé tí ìjọba tó bá tún dé lẹ́yìn Tinubu àdúrà tó máa ṣe fún Tinubu ṣùgbọ́n tá ò bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ká tètè dìde ká gbára wa lọ́wọ́ àwọn wèrè ká gbára wa lọ́wọ́ àwọn akótiléta ọba tó dìde tó ní Boko Haram ń pa lọ́tún ń pa lọ́sì wọ́n ń pọba ilẹ̀ Yorùbá ṣebí a ní ọmọ kan tó ń pè ní Sunday Igboho ẹjá pé kálò lèèyàn kan wá sọ wípé irú ọba bẹ́ẹ̀ fẹ́ dógun lẹ̀ ni 1 tomato is 250 parọ́ bàbá mi parọ́ pé irú ọmọ bẹ́ẹ̀ fẹ́ dógun lẹ̀ ni àwọn ọba tó wá gbọ́ igbe wa tó wá ń kí igbe wa lẹ́yìn irú àwọn ọba bẹ́ẹ̀ ni David Amity sọ wípé wọ́n fẹ́ dógun lẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ká sọ wípé David Amity ń ṣe titi wa ni tọ́mọdé ń sọ̀rọ̀ Yorùbá nation ní London òun ló kọ́kọ́ máa jáde síta ẹ má gbàgbé níjọ́wọ́n àná òun ló mú option plan B wá nígbà táwọn ènìyàn gba option ẹ̀ plan B option tó mú wá ó dá wàhálà lẹ̀ ó dógun lẹ̀ bẹ́ẹ̀ ni ó tún sórí èsẹ̀ pé ní lára àwọn tó ṣe Yorùbá nation kan wá àwọn candidate kan ní candidate tó máa jẹ́ senators kó máa jẹ́ rep kó máa jẹ́ kinní kankan ó máa jẹ́ governor pé láti bẹ̀rẹ̀ wọn ó lè máa pariwo Yorùbá nation wọn èmi jẹ́ kan nínú àwọn tó sọ fún gbà yẹn lọ́n pé ẹ ti ṣí kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ torí kò sẹ́ni tó máa mú débi tó ti ń rí owó ọ̀fẹ́ tó tún máa rántí ara mẹ̀kúnnù mọ́ ẹ jájọ rò ó a ti mọ àwọn tó ń ṣe títí wá kájọ gbárùkù papọ̀ kájọ ṣe ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ara òrókùn ara òródìyẹ kì í ṣe pé lóòótọ́ ibi tẹ́ wà ń jẹ àjẹyó ṣùgbọ́n ẹni bá jẹ́ ọmọlúwàbí tó bá rántí àwọn tó wà nílé á mọ̀ pé lóòótọ́ lódodo nǹkan ò ṣẹnu rẹ̀ òun ló jẹ́ kí n lọ sọ́dọ̀ ìyá oníṣu o ẹwà kò ṣeé rà lọ́jà iṣẹ́ bàbá mi Fọlọ́runṣọ́ Ìyàndá gààrí gangan ti di ọ̀wọ́n gógó ó ti di ọ̀wọ́n gógó ló jẹ́ kí n lọ sọ́dọ̀ ìyá oníṣu àwọn iṣu kókó márùn-ún 13,500 13,500 ìyẹn ni pé àwa tá a bá ti lówó lọ́wọ́ báyìí àti dáràn àti rúgi oyin Nàìjíríà ò gbé ìran Yorùbá ká tètè dìde ká gbára wa papọ̀ ká ṣera wa lọ́kàn ká gbára wa kó nínú ìgbèkùn those people say one Nigeria ẹ rí wọn gẹ́gẹ́ bí apààyàn ẹnu tèmi gbà láti sọ David Amity apààyàn ni those people say one Nigeria kí ni èrè kí ni àǹfààní kí lè àṣeyọrí tèmi àtẹ̀yìn jọrí nínú one Nigeria those people are shouting èmi ló kàn ẹbí wọn léèrè ṣé wọ́n tún lè shout wọ́n èmi ló kàn to today ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń gbà yẹn lọ́hùn wọ́n expect pé Bọ́lá Ahmed máa fún wọn ní appointment ìgbà tí ò fún wọn ní appointment wọ́n kẹ́yìn sókè bí ẹyẹ igú wọ́n kẹ́yìn sókè bí ẹyẹ igún wọ́n wá fi títí wọ́n fi kó ọmọ Yorùbá sínú ìgbèkùn what are we saying where are we going tí ènìyàn bá ti rí solution ó máa ń tẹ̀lé solution ni the only solution tèmi àtẹ̀yìn ní yes I bought 6,500 naira àwa tá a bá ní 6,500 naira ẹ̀yà àti rógo ebi ti pa wá nìyẹn ẹ̀já jọ kíyè sára Nàìjíríà ti tán o Bọ́lá Ahmed kọ́ ló ṣubú o ní on the 12 o Nàìjíríà ló ṣubú o kì í ṣe Bọ́lá Ahmed ló ṣubú o Nàìjíríà ló ṣubú o tẹ́ bá tún wo máṣíìnì wọn tó fi ń pàrẹ́dì yẹn náà epo tún tán nínú ẹ̀ ẹ̀mí ló tán nínú máṣíìnì yẹn o ẹ̀mí ló tán nínú máṣíìnì yẹn kì í ṣe po show that Nàìjíríà ti kú pátápátá
Nigeria is dead. Governor Imo State ó ń ka speech lọ́wọ́ NEPA múná lọ wọ́n wá lọ ń tán torchlight sí the giant of Africa. Why are we deceiving ourselves? We the Yorubas, we have everything abundantly. Kí la tún fẹ́ k'Ọlọ́run ó ṣe fún wa jù ká gbára wa kó nínú ìgbèkùn kí gbogbo wa sọ pé no to Nigeria anymore. Nigeria ti ń pa wá, Nigeria ti ń febi pa wá, Nigeria ti ń gbẹ̀mí wa, Nigeria tó kó wa sínú àhámọ́, Nigeria tó ń mú ayé wa ráre. Ká ṣe no to that country. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ni o, mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ní ìgbà kan rí àkókò yìí la máa mọ ilé àwọn tó jẹ́ mùsùlùmí òdodo. Àkókò yìí la máa mọ ilé ẹni tó jẹ́ mùsùlùmí. Ẹ ti máa rí àgbò níwájú ilé wọn, ẹ ti máa rí àgbò níwájú ilé wọn. Wàá ti mọ̀ pé mùsùlùmí ọ̀rẹ́ mi rèé. Wàá ti máa pe ọ̀rẹ́ aago mélòó ni kí n dé lọ́jọ́ ọdún iléyá o. Tó bá pọdún ẹran ọdún iléyá tán àwọn míì á tún pa màálù lẹ́yìn ìgbà tó bá pọdún iléyá tán. Ohun gbogbo ti wá di gógógógógó lénìí. Ohun gbogbo ó ti di gógó. Ọmọjọwọ́ Victor Ọmọjọwọ́ tí gbogbo yín mọ̀ sí Ọmọlúkà nìyẹn. You are welcome. Ẹ jọ̀ọ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí Ọmọlúkà is one of the boy tó fi gbogbo ara ẹ̀ jì fún ìran Yorùbá. Iṣẹ́ Yorùbá nation náà ló ń bá lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa lọ́hùn tó involve nínú accident. Mo lè gbé fídíò mọ́tò yẹn síta. We need your support to bring that motor back on the road. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn tó wà nínú mọ́tò kò sí ní tó ṣe wọ́n. Ẹni tó kọlù wọ́n yẹ fèsì wọn ni ó dẹ̀ banú imú mọ́tò yẹn jẹ́ dẹ́ pátápátá. Ọmọlúkà ló wà lórí fóònù yẹn jọ. Ẹ bá mi pè ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wa lórí mọ́tò yẹn jọ. Ẹ ní kábàámọ̀. Ṣẹ́gbọ́n mi ẹ̀ ní kábàámọ̀. Àwa tá a wà nílé ń tójú wa rí nìyẹn. Lójoojúmọ́ là ń rìn nínú ọ̀nà tí ò dáa. Tá a bá ti jáde lọ tá a padà wọlé là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀nà ò dáa, kò sómi, kò síná, ohun gbogbo ní Nàìjíríà fi jẹ wá ń yà. Ẹ bá mi pè Ọmọlúkà ẹ jọ̀ọ́. Ọmọlúkà ló wà lórí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans Ọmọlúkà, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans bàbá wa Professor Banji Akíntóyè, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo ẹ̀yin tẹ́ dúró pé ìran Yorùbá orílẹ̀-èdè wa gbẹ́dọ̀ dúró. Lára àwọn ọmọ yín tẹ́ rán níṣẹ́ káàkiri was involved in accident. That is Ọmọlúkà, Great Ọmọlúkà TV ní pápá Láǹtóró ní sí Abẹ́òkúta, from pápá to around that place ẹ mọ̀ bí tẹ́yìn ò bá mọ̀. Ṣẹ́gbọ́n mi ẹ jọ̀ọ́ imú mọ́tò yẹn bàjẹ́ ó ẹ́jìn gan ti àfẹ́tẹ̀ ẹ́jìn ó ti ṣe gbogbo ẹ̀ bó ṣe pè mí gan ẹ̀rù bà mí. Àwa náà involve nínú accident nígbà tá à ń lọ but títí wáyé ó wà controllable. Ẹ jọ̀ọ́ àánú Ọlọ́run máa dìde sí gbogbo yín, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation tó ń gbogbo bá lọ déédéé tí ò bá sí aburú tí ò sí pé ọ̀nà ò dáa kí lè nìyẹn involve nínú accident Ọmọlúkà yìí sáré ìjọ tèmi àti ẹ̀ bá tó rìn màá tún sọ pé tẹkínì àní bàbá Èkìtì pátápátá ibi tá à ń lọ àdébẹ̀ lóru. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dìde sí ìrànlọ́wọ́ káwọn ẹni bí àwọn ọ̀tá ká má sọ pé yegede ó tán lẹ́yìn wọn. Ẹ jájọ ṣe àkókò rẹ̀ láti gbára wa kó nínú ìgbèkùn. Mo sọ wọn ní má sọ mo lémi máa sọ Tinubu tó ṣubú kì í ṣe Tinubu ló ṣubú, Nàìjíríà ló ti ṣubú yẹ. Epo tuntun nínú máṣíìnì wọn ẹ má fojú ìta wò ó, ẹ̀mí Nàìjíríà ló ti tán yẹn. It showed that God did not exist in Nigeria. Mo ti pẹ́ tí mo ti ń sọ. Tẹ́bá ní orílẹ̀-èdè tó gbàdúrà jù orílẹ̀-èdè Nàìjíríà ni both Muslim and Christian àtàwọn traditional gan especially the Yorùbás. Tẹ́bá ka orí òkè tó wà nílẹ̀ Yorùbá àkàìkàtán tẹ́bá ka mọ́ṣáláṣí tó wà nílẹ̀ ilẹ̀ Yorùbá ni mo títí ní wọ́n á kọ́lé epo wọ́n á tún kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ torí pé à ń wojú rere Ọlọ́run bá ti wojú rere Ọlọ́run tó ṣe àrójú rere Ọlọ́run ni torí wípé orúkọ àjòjì tán gbélé wa lórí orúkọ tí Ọlọ́run gan ò lọ́wọ́ sí tán gbélé wa lórí tán pè wá ní Nàìjíríà tá dẹ̀ accept.
ẹ jẹ́ á dìde to say no to Nigeria. Ẹ jẹ́ á dìde to say no to Nigeria. Ẹ jẹ́ á dìde àti mara wa àti máa wá to say no to Nigeria. Ìyá mi Esther Adétóun Ewétúgà JP abiyamọ tòótọ́ ojú òní ti yín màmí a máa rí yín bá ẹ pọ̀n wá pẹ́ ikú ò ní já yín gbà lọ́wọ́ wa ikú ò ní já wa náà gbà lọ́wọ́ yín láṣẹ Olódùmarè. Kò sóhun tó ṣiṣẹ́ déédéé o gbogbo ibi tí mo rìn tí mo ti máa rí tá máa sọ ẹran mọ́lẹ̀ pé ọdún iléyá dé ó ń kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lọ́nà gbogbo ẹ̀ ló mọ́ fẹ́m gbogbo ẹ̀ ló mọ́. Mo wá ní kí ló ṣẹlẹ̀ pé ṣé mi ò meye tó ń tẹran lọ́jà ni ṣé mi ò meye tó ń tẹran lọ́jà ni mo ní àgbò náà ẹran mélòó ló wà lára àgbò pé wọ́n tẹ̀ dárúkọ ẹ̀kan fún mi mo ní irọ́ ni o nígbà tó máa ń ra àgbò ní 250,000 naira nǹkan ti bàjẹ́ àti bọ́dà mi kan ni tó bá ti ṣe ohun tí ò da tó bá ti fẹ́ nà àwa lóun ti dẹ́bọ̀ rúbi o ẹ̀kọ́ nìyẹn òun ti dẹ́bọ̀ rúbi o òun ti dẹ́bọ̀ rúbi o ṣé kìí ṣe pé Yorùbá ti dẹ́bọ̀ rúbi báyìí. This thing we can do it without the Fulanis we can do it láì àtàṣì wa mọ́ ẹnikẹ́ni. Kí n tó máa lọ inú mi dùn pé àwọn ìyá wa wà ń bíbà yìí àwọn bàbá wa wà ń bíbà yìí during the day of Awólọ́wọ̀ tí wọ́n àtàṣì ẹnikẹ́ni mọ́ wa. Yorùbá lè tọkọ sí achievement tó pọ̀ rẹpẹtẹ tó pọ̀ lára pátá tí gbogbo ènìyàn lè rí pé lóòótọ́ Yorùbá ṣe léyìí láṣeyọrí Yorùbá ṣe léyìí láṣeyọrí Yorùbá ṣe free education Yorùbá ṣe free health Yorùbá ṣe agriculture Yorùbá ṣe eléyìí Yorùbá ní company tó pọ̀ rẹpẹtẹ tí gbogbo àwọn ènìyàn wá ń ṣùgbọ́n lónìí nígbà tá a darapọ̀ tó ń dà wá papọ̀ ẹ̀já wa sọ pé from 1960 till today kí Yorùbá wá dárúkọ achievement kan tá a lè tọ́ka sí pé àtẹ̀síwájú. Ìyá mi Adéọlá Àdùnní ẹ kú ọjọ́ mẹ́ta ìyá mi fóònù mi ló ṣe mọ̀nàmọ́ná ló jẹ́ kí ní ò jẹ́ kí ní nọ́mbà yín lọ́wọ́ wọn. Kí mi àtẹ̀yìn wá tọ́ka sí achievement tá a lè tọ́ka sí pé yes àṣelé yọrí yes àṣelé yọrí yes àṣelé yọrí níbo wọ́n wá ọkọ̀ ayé wa padà sẹ́yìn ni. Àkókò rèé to say no to them. Àkókò rèé láti jìjà òmìnira wa. Àkókò rèé kí gbogbo wa lè sọ wípé ilẹ̀ wa là wá fẹ́ orílẹ̀-èdè wa là wá fẹ́. Àkókò rèé fún èmi àtẹ̀yìn to reject country called Nigeria. God bless you all. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ titi wa ẹ má gbàgbé Ọmọlúkà was involved in accident today. Ẹ bá mi ṣe hello to him. We need your support to bring that motor back. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ rí àánú gbà ẹ ṣé God bless.